Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá. A kí yín káàbọ̀ sí ìkànnì Jugba Master Channel. Ṣeun Agboola lórúkọ mi. Ìfẹ̀hónúhàn tó ṣẹlẹ̀ nílùú Kaduna kákan mẹ́nubà ni kámọ̀ṣáláì mẹ́nubà. Ìfẹ̀hónúhàn yẹn ó wà lórí àwọn Fúlàní darandaran tí àwọn ọ̀dọ́ Haúsá àti àwọn ará ìlú Kaduna ń bínú sí. Lára ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé nílùú Kaduna àwọn èèyàn jáde bìbà ní ìjáde àlàáfíà láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba, ṣùgbọ́n ìfẹ̀hónúhàn yìí ó padà já sí wàhálà tó lágbára tó sì mi òkè ọya tìtìtì pàápàá jùlọ nílẹ̀ Kaduna. Wàhálà náà bẹ̀rẹ̀ láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá nítorí ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ní Miyetti Allah ni wọ́n. Àwọn aráàlú Kaduna ní àwọn tó ń da ẹran yìí wọ́n ti dá ẹ̀mí àwọn ọ̀pọ̀ àwọn èèyàn àwọn légbodò, táwọn sì ti ń ṣe ìfilọ̀ wọn, ìkìlọ̀ wọn àti ìfẹjọ́sùn wọn fún àwọn agbófinró. Wọ́n láwọn ti ń lọ́gun ọ̀rọ̀ yìí fúnjọba. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò rí nǹkan kan tó jẹ́ èsì gidi àti ìdájọ́ òdodo gbà. Wọ́n ní báwọn ṣe ń fi ẹjọ́ àwọn tó kábíyèsí Olódùmarè, ẹjọ́ àwọn darandaran yìí sùn tó, kò sí ẹni tó gbé ìgbésẹ̀ kankan bí wọ́n ṣe ń fi ẹran jẹ oko àwọn, tí wọ́n ń kọlu àwọn ìyá àwọn, bàbá àwọn, ọmọ àwọn àtàwọn àgbẹ̀ àwọn pẹ̀lú abúlé àwọn. Wọ́n bà nǹkan jẹ́, àìmọye ẹ̀mí tí wọ́n lọ sọ́run ọ̀sán gan tí wọ́n rán lọ. Wọ́n ní kí làwọn wá fẹ́ ṣe. Àwọn ò ṣetán láti jà tàbí láti dàlúrú, ṣùgbọ́n káwọn ó ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà. Bó ṣe wá já sí tí wọ́n ń kọlu ààfin ọba Fúlàní kan tàbí tí ó wá di pé à ń gbégi dáná lẹ́nìkan ò mọ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé ibi tí ìfẹ̀hónúhàn bá ti wà, àwọn ọmọ jàǹdùkú kọ̀ọ̀kan máa ń wà ńbẹ̀. Àwa lè sọ àwọn tó kọlura wọn, ṣùgbọ́n padà já sí pé ó di wàhálà. Lóòótọ́ àwọn agbófinró ti ń lọ káàkiri ńbẹ̀ láti dá àlàáfíà padà, ṣùgbọ́n àwọn kan jáde wọ́n ní táwọn ń sọ ni wípé kí gómìnà àwọn ó tètè ṣiṣẹ́ lórí ìkọlù táwọn darandaran máa ń kọlu agbègbè oko àwọn èèyàn àwọn àti àwọn àgbẹ̀ àwọn. Tí gómìnà ò bá tètè ṣiṣẹ́ lórí ẹ̀, àwọn ò fẹ́ kó di wàhálà, torí wípé ìfẹ̀hónúhàn yẹn ó ti ń ràn káàkiri. Ṣé gbogbo wa la mọ̀ wípé kò síbi tí ìfẹ̀hónúhàn tó bá ti ń ṣẹlẹ̀ tó bá ti wá di pé ó ń tàn, àwọn apá kejì, àwọn apá míì, àwọn tí ò fẹ́ gbọ́ nǹkan tẹ́yìn nítorí ẹ̀ jáde yẹn, wọ́n padà bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ni. Ó sì lè ba nǹkan jẹ́ sí dáadáa. Wọ́n ní àwọn àgbààgbà àwọn Haúsá náà ò fẹ́ wàhálà. Wọ́n ti ń tẹsẹ̀ bọ́ láti lọ sí ọ̀dọ̀ àwọn àgbààgbà àwọn Fúlàní láti lè wá àlàáfíà, kálàáfíà ò lè bá padà jọba. Ṣùgbọ́n wọ́n láwọn ò jà. Àwọn Haúsá ní kì í ṣe láti jà. Àbáwọn bírọ́dà wa jà. Ṣé ẹ mọ̀ pé irú èdè tó dáa nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n bá a ṣe báwọn bírọ́dà wa jà yìí o, àwọn náà kàn ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Kí ni nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ tí wọ́n ń sọ nípa èyí? Tí wọ́n ń sọ ni pé ẹnu òsìn lára àwọn darandaran yìí, ó ṣe wá jẹ́ pé gbogbo ìgbà àwọn darandaran ni wọ́n mọ̀ kọlu ẹbí àwọn ò lójú oorun, ṣùgbọ́n ìjọba ò rí nǹkan kan ṣe sí i. Kí gómìnà àwọn ó pèsè ààbò. Ibi tí mò ń bọ̀ rèé, kì í ṣe ìlú Kaduna nìkan. Ọ̀rọ̀ àwọn gómìnà ibẹ̀ ni mò ń bọ̀.
ṣùgbọ́n ẹ jẹ́ á yanjú ọ̀rọ̀ àwọn ará Kaduna yìí. Wọ́n ní táwọn ń jà fún ni wípé bá ààbò ó ṣe wà, tẹ́mi àwọn ó ṣe séèfù, táwọn ó ṣe lè rí ilé ayé gbé, táwọn ó rí oúnjẹ jẹ. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà làwọn ṣe ń fi ẹ̀hónú hàn. Ẹ gbọ́, ẹbí ta ni? Ṣé àwọn tó jáde tó fi ẹ̀hónú hàn pé wọ́n ń pa àwọn èèyàn àwọn, wọ́n ń kọlù àwọn ni, àbáwọn tó ń kọlù wọ́n? Irú àwọn èèyàn wo ni wọ́n sọ ìfẹ̀hónúhàn alálàáfíà yìí tí wọ́n sọ di ìfẹ̀hónúhàn àbògùndé? Ibi tá ń bọ̀ rèé o. Ìbẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lèèyàn máa ń rí o. Kò sẹ́ni tó mọ nǹkan tó lè padà dà. Ìdí tó fi yẹ kí àwọn ìjọba, àwọn agbófinró kán tètè máa ṣe nǹkan tó bójú mu láàrin ẹni tí wọ́n fẹ̀sùn kàn àtẹni tó fẹ̀sùn kàn èèyàn. Tẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọn ò bá tètè rí nǹkan ṣe sí i, ẹni tó fẹ̀sùn kàn èèyàn náà ò ní gbéjẹ́ torí inú rẹ̀ ò ní dùn. Ara àwọn nǹkan tó ń fa wàhálà fún wa lórílẹ̀‐èdè yìí nìyí. Ẹ jọ̀ọ́, a sọ pé ìyá agbófinró ṣiṣẹ́ yín o. Àwọn kan ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ti yẹ. Ó yẹ ká máa gbé ní ìrẹ́pọ̀. Ṣùgbọ́n ibi tí ìyapa bá ti ń wáyé, ọ̀pọ̀ ohun tó máa ń fa ìyapa ni pé ibi tí ẹni tó jẹ̀bi ò bá ti rẹ́ni bá wí. Àwọn èèyàn wá ń béèrè wípé nígbà wo lójú dúdú orílẹ̀-èdè yìí yóò padà wá là, pé ìdájọ́ òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ tá a dá láre yóò tún tẹ̀síwájú nínú ìwà ibi ẹ̀ náà ni. Wọ́n nínú irú agbára wo làwọn darandaran yìí ní ju ọ̀pọ̀ aráàlú lọ tí wọ́n fi ń sábà rí ìdájọ́ tó tọ́ sí wọn gbà. Wọ́n wá ní tó bá jẹ́ wípé ọ̀rọ̀ wà lórí ẹ̀ pé ẹ máa ń gbé wọn lọ ilé ẹjọ́ tàbí ẹ̀ ń ṣe ìdájọ́ tó tọ́ àti èyí tó yẹ fún wọn, wọ́n lè fi hàn aráàlú kán rí àwọn tí wọ́n ti jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Kí ló mú yapa wá làwọn èèyàn ń béèrè. Wọ́n ní ṣé kì í ṣe torí òṣèlú? Èmi ni ti lágbájá ni ti tẹ̀mọ̀dò. Eléyìí kọjá òfin. Ẹ má fọwọ́ kàn wọ́n nítorí páwọn èèyàn mi ni wọ́n. Àbọ̀dọ̀ wọn ni mo ti fẹ́ rí ìbò tó pọ̀. Wọ́n ní kì í ṣe pé àbí ẹ rò pé òun ló ń fa ọwọ́ yín sẹ́yìn ló kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bọ ẹ̀yin náà lọ́wọ́. Àbí àṣẹ látòkè wọ́n ní ká má fọwọ́ kàn wọ́n. Wọ́n ní ṣé bẹ́ẹ̀ lórí ni allegedly. Wọ́n ní ẹ má gbàgbé o, tí wàhálà bá ń bọ̀ díẹ̀díẹ̀ ó máa ń padà ràn tó máa di ní ńlá. Nígbà tí ẹ bá ń wo àwọn tó ń fi màálù jẹ oko àwọn ènìyàn, tí wọ́n tún ń dẹ̀mí wọn légbodò, tí wọ́n sì tún ń fipá bá àwọn obìnrin wọn lò pọ̀, tí wọ́n ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́, tí wọ́n ń pọkọ, tí wọ́n ń pa aya, tí ò sì sí ẹ̀tọ́ kankan tó tọ́ sí wọn nínú òfin. Ẹ̀yin gómìnà, ọ̀dọ̀ yín lọ̀rọ̀ kù sí lórí ètò ààbò. Gbogbo gómìnà orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ èyí tó kàn wá níbí àti jùlọ tìpínlẹ̀ Kwara. Gómìnà ilẹ̀ Haúsá kan sọ̀rọ̀ láìpẹ́ yìí torí ọ̀pọ̀lọpọ̀ wa ààrẹ àtijọba àpapọ̀ là ń fẹ̀sùn kàn. Òótọ́ ni àtààrẹ àtijọba àpapọ̀ gbogbo wọn lọ lọ́wọ́ nínú ètò ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀, ṣùgbọ́n èyí tó pọ̀ jù ọ̀dọ̀ àwọn gómìnà wa ni. Àwọn gómìnà wọ́n ní wọn kì í ṣe ẹ̀tọ́ wọn lórí ètò ààbò, wọ́n sì ń gba ìlọ́po owó tí wọ́n ń gbà lórí ètò ààbò, wọ́n ń gbà á báyìí ju ti tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ lóòótọ́ ni ààrẹ náà sọ̀rọ̀ yìí, wọ́n ní kí wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan èló ni wọ́n ń gbà tẹ́lẹ̀, èló ni wọ́n ń gbà ní ìsìn, kí ni wọ́n fi ń ṣe tẹ́ ń pariwo ààrẹ àti ìjọba àpapọ̀. Wọ́n láràlú ò gbọ́dọ̀ dákẹ́
lórí àwọn gómìnà ìpínlẹ̀ wọn. Wọ́n gbọ́dọ̀ rí wípé wọ́n ṣètò ààbò tó dájú, nítorí àtokùn àtadìẹ lára ò rọ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí. Àwọn agbésùmọ̀mí ti bohun gbogbo tó dáa jẹ́, kò sì sọ́nà àbáyọ. Ẹ̀yà wo làwọn agbésùmọ̀mí? Ẹ̀yà wo ló pọ̀ nínú àwọn tó ń fẹ́ràn jẹko olóko tí wọ́n tún ń fipá báwọn obìnrin wọn lò pọ̀? Báwo lágbára wọn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lórí àwọn ẹ̀yà yòókù? Wọ́n béèrè ni o, à ń béèrè ni o, wọ́n wá ń béèrè wípé kí ló dé, ṣé agbára ìjọba ò ká wọn ni? Kíjọba ó dáhùn, ìbéèrè ni. Wọ́n lọ́dún wo ni wàhálà agbésùmọ̀mí ti bẹ̀rẹ̀? Wàhálà darandaran ti bẹ̀rẹ̀ tí ò sì sí ọ̀nà àbáyọ kankan kó tó di pó gbilẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin olóṣèlú, wọ́n ní kílẹ̀ ń wò. Wọ́n ní ṣé torí pé tí ẹ bá dá sẹ̀ríà tó tọ́ fún wọn, ó lè dí ìbò yín lọ́wọ́ ni, àbí torí wípé wọn kì í ṣe ẹ̀yà tí wọ́n ń fọwọ́ kàn? Bó bá rí bẹ́ẹ̀, wọ́n láràlú fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn agbófinró wa. Ìbéèrè ni, àwọn aráàlú sọ pé ṣé kò lọ́wọ́ òṣèlú nínú? Nítorí pé àwọn tó ń hùwà bí yìí kò fẹ́ jọ pé wọ́n fẹ́ jáwọ́, ó sì dàbí ẹni pé agbára wọn fẹ́ jùjọba lọ, torí pé tó bá mú àwọn agbésùmọ̀mí máa gba ìjọba ìbílẹ̀ nínú àwọn ìlú kan, pé àwọn làwọn ń jọba ṣe ìjọba abẹ, tí ìjọba sì wà lórílẹ̀‐èdè kan, wọ́n ní wàhálà ti dé sí orílẹ̀‐èdè yẹn o. Níbi tí ìpànìyàn ṣayọ̀ àti ìjínigbé tí ò ti sí ojútùú sí. Gómìnà ilẹ̀ Haúsá kan tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Nasarawa, níbi ayẹyẹ kan, ìyẹn Sule Abdullahi, ló ti sọ̀rọ̀. Ó ní àwa gómìnà ló yẹ káràlú máa fà lórí ètò ààbò, kì í ṣe ẹ̀bi ààrẹ, torí kì í ṣe ẹ̀bi ìjọba àpapọ̀. Gbogbo àwọn làwọn ń gba owó tó tówó lórí ètò ààbò, níbo làwọn ń dà á sí? Ọyọ rẹ o, olóhùn ná tòun sórí ètò ààbò. Ẹ jẹ́ ká pèsè ààbò, ẹ̀yin gómìnà yìí. Àwọn ẹgbẹ́ tó ń daran yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń da màálù tí wọ́n fi ń dá wàhálà lẹ̀ lórí ilẹ̀ onílẹ̀. Bí ìjọba bá nìkan fún wọn nílẹ̀, ṣé wọn ò ní padà dá wọn tó nílẹ̀ láàmú? Ṣé wọn ò ní kọjá ibi tíjọba fún wọn? Wọn àti ìfún wọn nílẹ̀, wọ́n ń wọ àárín àwọn ènìyàn, wọ́n ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú. Ìtí ò yẹ kán claim, tí ò jẹ́ tiwọn ni wọ́n ń claim. Ṣé wọn ò ní lé ọba àdúgbò tí wọ́n ti fún wọn nílẹ̀ kúrò, kán sì sọ ara wọn dọba ń bẹ̀, toró ṣẹlẹ̀ nílùú Ìlọrin? Ọ̀rọ̀ tó rè o, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ dá láàbò ara, wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá ti jáde lórí ọ̀rọ̀ àwọn darandaran. Èrò pọ̀ bìbà, yàtọ̀ fún pé àwọn agbófinró ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Iṣẹ́ ìjọba ó dẹ̀ ti ń hàn níbẹ̀ láti dá àlàáfíà padà, torí pé ẹ̀ka agbófinró àgbà wọ́n ti dá àwọn agbófinró síbẹ̀ kán lè bá rí pé ọ̀rọ̀ òun ò fẹ́ jújù bẹ́ẹ̀ lọ. Ìjó nìsinmi fẹ́ wà lórí ètò ààbò táwọn èèyàn ó sùn tí wọ́n sì lè hanrun, ìyẹn lórílẹ̀‐èdè yìí. Ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ̀yin aráàlú, ẹ mọ̀wòran o, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn gómìnà wa báwo ni wọ́n ṣe ń ṣòwò ètò ààbò wa.